Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala àtúntò àlékún kẹ́ àti gẹ́ Ọlọ́run fún wa síwájú ẹ̀dá Ànábì wa Muhammad. Tẹ́ bá wojú orí tọ́pìkì tí mo kọ láì rí pé mo ní last one fún bàbá wa mufti ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ìyẹn Dr. wa kọ́lọ́n jàre wọn pẹ́ lórí dáadáa. Mo kí n tó lọ síbi ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ n sáré sọ̀rọ̀ kan ó pàtàkì. Sẹ́rẹ̀yìn èèyàn wa tẹ́ bá rí ibi tí wọ́n bá ti ń bú mi àwọn bá ń sọ̀rọ̀ sí mi ẹ mọ̀ mọ́ dààmú láti sẹ́ǹdì ẹ̀ sí mi o. Àwọn tó mọ̀ mí ti mọ̀ mí èmi dáhùn kódà àwọn èèwò èmi ò ní interest inú ẹ̀ bí mo sì bá wò mí gan wallahi tàlá ìyàmọ̀ rẹ̀ rìn torí pé kì í mú fún mi téèyàn bá ń bú mi Ọlọ́run ló kàn mọ́ bó ṣe dá mi kì í mú fún mi téèyàn bá ń bú mi kì í nítumọ̀ sí mi. Ẹ jọ̀ọ́ ẹni tó bá ti ń bú mi yìí sọ pé ẹ mọ̀ sẹ́ndì ẹ̀ ṣùgbọ́n ẹ mọ̀ wò pé àwa ẹ̀ ti ń sọ̀rọ̀ lórí kì í mú fún mi o. Anigé ní pé ẹ lọ mọ kinní kan ṣe ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu mi yìí ọ̀rọ̀ olówó iyebíye ni o. Fọ́ìsì mi tí mo fi ń sọ̀rọ̀ àti bọ́rọ̀ yìí ṣe ń jáde góòdì ni n ò kàn lò síbi tí ò bá nítumọ̀. Ibi tó bá nítumọ̀ mo máa ń lò sí ibi tí mo fẹ́ fi defend ẹ̀sìn Ọlọ́run ọba. Wọ́n fẹ́ ẹnìkan tí mo mọ̀ pé ẹ̀sìn Ọlọ́run ọba ló dúró tì wọ́n wá fẹ́ mọ tẹ̀ lójúmọ́lẹ̀ wọ́n fẹ́ mọ tẹ̀sìn Ọlọ́run ọba lójúmọ́lẹ̀ látara ó ń tọ̀ mo fẹ́ defend ẹni yẹn bí ká mọ sọ̀rọ̀ àwọn bíi Malam Yusuf Adépọ̀jù wọ́n Ògbómọ̀ṣọ́ àtàwọn tó jọ wọ́n ẹgẹ́ tí ní ìsìn báyìí a fẹ́ sí lecture a fẹ́ káwọn ọmọ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ẹnu mi wọ́n jù bá ń lọ o ìkàn lè wọ́n waste rẹ̀ wọ́n kàn wọ́n è sọ̀rọ̀ dànù bá wọn o ẹgẹ́ tí ní sọ̀rọ̀ tí ẹ bá bú mi kì í dùn mí lọ́dún kan kẹ́lẹ́ bá mọ bí kì í ṣe dùn mí tó ẹjẹ́ fún yín lápẹ̀rẹ̀ àwọn èèyàn náà mọ̀ pé kì í dùn mí o so èyí tí túmọ̀ sí mi o tí ẹ bá bú mi wọ́n fẹ́ jọ ẹnìkan sùn mí àgbàlagbà ni ló jẹ́ mọ́sán tí mo ṣàgbàlagbà lé nìyẹn ẹni yẹn kó jù mí lọ dáadáa so àwọn alẹ́ nìyẹn ń sọ̀rọ̀ sí mi gan ń bu mi wọ́n sọ fún mi tó kí mi rà èyí tí túmọ̀ sí mi o wallahi mo ń fọlọ́ bá ti èyí tí túmọ̀ sí mi lọ́dún kan ẹnìkan ìfẹ́ kí fídíò yìí ò pẹ́ torí mo fẹ́ lọ bí ọ̀rẹ́ ẹnìkan sọ pé òun mọ màmá mi wípé ẹsẹ̀ ń dùn wọ́n pé wọ́n ń kẹ́sẹ̀ rìn pé òun mọ̀ wọ́n mo wá fẹ́ fèsì fẹ́ nìyẹn mo wá ní ó mọ̀ sí òun tọ́ lọ́mọ màmá mi pé wọ́n ń kẹ́sẹ̀ rìn pé wọ́n ń tẹ̀pà èmi mọ̀ tó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí mọ̀mọ́ tèmi lẹ́sẹ̀ tó ṣe tún lè ń tẹ̀ rìn àbò wá ń tẹni tí ó lẹ́sẹ̀ kó lè bá wí tí kì í nítumọ̀ síbi dé mọ̀mọ́ tèmi ò tẹ̀pà so ẹ máa ń wò pé wọ́n yà mẹ́ta kìíní kan rárá kì í nítumọ̀ sí mi bọ́lọ̀ ṣe dá mi ni ẹ̀rí pé tẹ́lẹ̀ mi bá ṣépè fún mi lórí program gan tó ṣe dùá fún mi kì í ẹ̀rí pé mi blọ́ọ̀kù yẹn lórí péjì wa èmi àyìn ṣe blọ́ọ̀kù rẹ̀ yìí tó ń sọ nítumọ̀ ẹ̀rí pé àwọn kọ́mẹ̀ntì kan máa wà yóò mọ jẹ́ èbú fún mi and ẹ jẹ́ kí n sọ kíní kan fún yẹn èèyàn wa awo ò lè sọ̀rọ̀ kárò pé àwọn míì náà tún ní sọ̀rọ̀ lórí tá a bá sọ wọ́n wá lè bú wa o but tẹ́ bá ti lè sọ̀rọ̀ àwọn èèyàn kan náà ó sọ̀rọ̀ so ẹ fún àwọn èèyàn náà láàyè káwọn náà sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ká tún wá dé àwọn náà lè mú pé wà tán fi ń sọ̀rọ̀ but tó bá jẹ́ pé nǹkan sọ takò ẹ̀sìn Ọlọ́run bá nǹkan kan á lè fèsì lórí ẹ̀ ìwọ̀n kò takò ẹ̀sìn Ọlọ́run ẹlòmíì kan búyàn onísìnà mẹ́ta oníkìníkà oníyàwó mẹ́jọ àwọn kọ́mẹ́ntì kan wà tí ń bá rí ẹ̀rọ kan mọ́ pa mí oníyàwó mẹ́jọ kìnìkan gbóyún kò ní kankan kan sọ̀rọ̀ tó wá ní í ṣe pẹ̀lẹ́ sí yẹn wọ́n ti èébú mo láìkì jù yìí máa dùn mọ́ mi téèyàn bá tó ń bú mi wallahi eléyìí sọ̀rọ̀ bóyá yẹn ń sáwàdà o wallahi kì í nítumọ̀ sí mi àwọn kan kì í nítumọ̀ sí mi. Ibi tí mo wá ń lọ ó ní ọ̀rọ̀ last one fún kí n tó lọ bẹ̀jọ́ o àwọn tá a fẹ́ ṣe online class à ń gbowó ni kì í sọ̀fẹ́ o owó wá sí ṣe dáadáa mashallah àwọn tá a wà ń lo òyìnbó ní Nàìjíríà ní alọ́mọ ní àbáwá gangan 09031324112 àwọn iṣẹ́ táwọn sí ní 09031324112 so lánàá fídíò méjì kan wà tó dọ́dọ̀ mi méjì ìkan àwọn àgbàlagbà ìkan àwọn ọmọ kéékèèké so àwọn ọmọ kéékèèké ń jókòó sábẹ́ igi àgbàlagbà lè wà nínú wọn ṣùgbọ́n ọmọ kéékèèké náà ń gbọ́ wọn gaskiya
àjàjà sí irú ẹni tí mo fẹ́ sọ ọ̀rọ̀ nípa wọn. So ọmọ kéékèèké ní gbogbo wọn. Àwọn tàgbàlagbà yẹn àwọn yẹn jókòó sínú mọ́sálásí kí ló ń pè mo mọ nǹkan tí mo fẹ́ sọ. Àwọn ọmọ kéékèèké ń kóra jọ wọ́n wá ń sọ̀rọ̀ nípa Fadilatu Sheikh Dr. Muhyiddin tó jẹ́ mufti fún ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Wọ́n ní àwọn fún wọn ní last warning. Kí ló dé? Sẹ́rí pé mo sọ pé last warning fún last warning yìí gangan pọ́ìntì kan lọ́tọ̀ tó kọ́kọ́ jẹ́ pírọ́blẹ́mù last warning. Sọ pé mo sọ àwọn ọ̀rọ̀ tá a mọ̀ discuss rẹ̀ ẹni tí ó jẹ́ ẹni tá a mọ̀ pé Ọlọ́run tọ́lọ́ àtànábì náà ń ṣe káwọn èèyàn mọ̀ sàwọn kankan pa wọn tá a sì mọ̀ pé ẹ̀sìn Ọlọ́run balẹ̀ fẹ́ tẹ̀ lójúmọ́lẹ̀ á sọ̀rọ̀ lórí ẹ̀. Àwọn èèyàn ti mẹ́lẹ̀ mọ̀ wá a ti ṣe fáwọn àfáà àwọn onísùnnà dáadáa tá a ti jáde torí wọn. So wọ́n ní last warning fún wọn. Àwọn ọmọ wa ń sọ àwọn ọ̀rọ̀ kan torí bó ṣe lè pè wọ́n ní wọn ẹni tó bá sọ pé last warning fún ròyìn bá ọmọ lòdà àwọn gaskiya wọn ìtàn fẹ́ rò pé bóyá àwọn fẹ́ sọ wípé àáfàá wa yìí ò ṣe pé wọ́n lo ẹ̀kọ́ pẹ̀lú bàbá àwọn náà wá padà lo ẹ̀kọ́ pẹ̀lú àwọn náà. Ṣùgbọ́n ẹ gbàgbé nǹkan kan wípé alibadiu azlamu ẹni tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ nǹkan tá a bá fẹ́ yanjú ọ̀rọ̀ ẹni yẹn lápè lálábòsí jù. Kíní yóò bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn dòkítọ́rù wa wọ́n dẹ̀ rí wọn fín. Sọ mọ̀ pé ìkànnù yín sọ wípé ọ̀rọ̀ tí bàbá yín principal tí wọ́n sọ nípa ìmáàmù Ògbómọ̀ṣọ́ olódodo náà sọ. Ó ní kí ni wọ́n sọ? Ó ní wọ́n ní ìkànnì wọn ní tọ́lá bọ́tà pé àwọn lè pè wọ́n bẹ́ẹ̀ náà. Àwọn kan náà rí mo rá àwọn kọ́mẹ́ntà àwọn kan náà tán sọ pé wọ́n akẹ́kọ̀ọ́ wọn ni wọ́n lè pè wọ́n bẹ́ẹ̀. Alákọ̀ọ́kọ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìsọmọ akẹ́kọ̀ọ́ bàbá ọkọ wọn kí ó rí. Wọ́n ní channel tó dé ọ̀dọ̀ bàbá ni ìmáàmù òkèwú lọ́dọ̀ wọn. Wọ́n lè máa pọ́n wọn lé gẹ́gẹ́ bí ọmọ àáfàá tí channel tiwa náà dé ọ̀dọ̀ bàbá rẹ̀ kìí ṣe àáfàá wọn ni bàbá jẹ́. Àwọn kìíní kan àtẹkàn mọ́ dàpọ̀nlẹ̀ Yorùbá àpọ́nlé máa wà fún ọmọ àáfàá o dandan nìyẹn o kò sọ pé àáfàá mi nìyẹn. Èmi láwọn ọmọ àáfàá mi tó ṣe pọ́dọ̀ mi náà ti kẹ́kọ̀ọ́ tó ṣe pé mo kọ́ wọn lẹ́kọ̀ọ́ mo sì mọ́ pọ́n wọn lé gẹ́gẹ́ bí ọmọ àáfàá mi. Ṣùgbọ́n mi ní fún lápọ̀nlé òun kọ́ ni yóò béèrè ẹ̀ lọ́wọ́ mi torí mi ń jẹ́ lápọ̀nlé ń jẹ́ ọmọléke àbárẹ̀ mo jẹ́ kì í wá ṣe pé wà ẹ̀ńtá bí ìmú mo ti fẹ́ sọ ó yẹ kí n pọ́n lé but kì í sóò ní òmò ṣe bí kàtó ṣe wípé ò gbọ́dọ̀ mọ́ pọ́n mi lé o rárá èmi ní mọ̀ pé ó yẹ kí n pọ́n ọ lé tó rò kọ́ mi ń ké o ìwọ bàbá rẹ ni mo fi ń bọ̀wọ̀ fún ọ. So bàbá yín ò kọ́ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní kéw wọ́n sì kéw ní ilé ẹ̀kọ́ yín yẹn direct ilé ẹ̀kọ́ tó ṣe wípé bàbá yín náà la lè pè ní ẹni tó àwọn náà láì sọ pé dálẹ̀ ẹgẹ́ tí nìsín a lè sọ́jú bá ń lọ. Ṣùgbọ́n bàbá mò ń sọ ìsọ bàbá yín o bàbá yín yẹn wá rè wọn kọ́ wọn ké o kódà wọn gbáwájú wọn kọjá rí ọmọ kódà bàbá gan ò kọ́ wọn ké o ṣùgbọ́n bàbá òun náà ń jàǹfààní kéwu wọn torí ẹ̀ àwọn làáfà gbogbogbò fún gbẹ̀yìn tó bá ti ń jẹ́ orúkọ tí ilé kéwu ń jẹun àgbà bẹ́ẹ̀ á sì mọ sàpọ̀nlé fọmọ àfà ṣùgbọ́n kí èsì pé ọmọ kéwu wọn ni òun sọ ọmọ kéwu wọn irọ́ mọ̀ parọ́ mọ́ irọ́ kọ́kọ́ nìyẹn náà ó ní ọmọ ilé kéwu bàbá wọn ni tó sì yẹ kán pọ́n ọmọ tó yẹ kán pọ́n ọmọ àfà wọn lé bẹ́ẹ̀ sì mọ̀ sọnù kì í sọ ọmọléke wọn bò wẹ́ mo lẹ́sìn mọ̀ dàtàn ru tí mo ṣe mọ́ kọ̀tàn sílẹ̀ nínú tíra nìyẹn tí mo ṣe kọ́nu sí ẹ̀rọ alámìnú bàlánu ká mọ̀ pé ọmọ àfáà mi láàfáà mi kì í sáfáà mi náà ọmọ àfáà mi ni màá pọ́nlé ṣùgbọ́n kì í ṣe àfáà mi nítumọ̀ olùkọ́ ẹ̀ mọ̀ parọ́ mọ́ irọ́ tí aláwọn kí nìyẹn lè fi ń dalẹ̀ Yorùbá yìí rú láti jọ yìí Khalifa àfáà wa kì í sáfáà mi tí ò bá ti kọ́ mi ń ké o ṣùgbọ́n màá pọ́nlé torí pé bàbá rẹ̀ ṣe wá lóore àìmọye àsìkò tó yẹ kí bàbá rẹ̀ ò lò fún tó ṣe páwa ní lò fún so àwa mọ pọ́nlé lórí ìyẹn àwa sì lágbọ́dọ̀ mọ̀ pé ó yẹ ká pọ́nlé kọ́ ní òun béèrè àpọ́nlé lọ́wọ́ wa so kò kọ́kọ́ gbẹ inú yín náà kẹ́ sọ pé bàbá yín yẹn o olùkọ́ àbá àfà wọn jẹ́ sí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọmọ àfà kan lè tírèsì nínú kéwu ìmáàmù ni wọ́n mo rò pé ẹ jẹ́ àmọ́ set record straight o ẹ wò orin kan wà táwọn ọmọ yẹn lò mo sì ń bọ̀ wá síbi orin yẹn orin tẹ́ ẹ lò orin Al-Fadl ibn Abbas orin tẹ́ ẹ lò yẹn sórí orin àwọn orin yín ń kà tán nǹkan kan sì ń bẹnu tẹ́ pé àgẹ́sì yín ni ṣùgbọ́n nínú rẹ̀ náà lọ́dọ̀ tí mò ń sọ lọ́wọ́ yìí lọ́wọ́lọ́wọ́ wípé ẹ̀yin ọmọ yìí ẹ farabalẹ̀
látàǹbìṣú báyìí nàná mọ́ kánà mọ̀dé fún ná àwọn nǹkan tó ti pa àwùlẹ̀ kì í sọ tẹ́lẹ̀ mọ́jà mọ́ tu bàbá yín ò kì í sáfà mọ́ Ògbómọ̀ṣọ́ láyéláyé ìnẹ́niwẹ̀ ọmọ náà jẹ́ sí ẹni tá a lè tracy kí Imam Ògbómọ̀ṣọ́ dọ́dọ̀ dé ọ̀dọ̀ wọn àfa àwọn Ògbómọ̀ṣọ́ báwo láti bo síbo àwọn gẹ́gẹ́ bíi ta ni irọ́ lásán Yorùbá level ní na yes number 1 number 2 wọn tó pe ìmáàmù báwọn kí n kọ́kọ́ clear ọ̀rọ̀ fún ẹ̀yin tẹ́ ń sọ àbáwọn ọmọ yẹn náà bàbá yín ò tó pe ìmáàmù ṣe pe ìmáàmù yẹn even tí ẹ bá ṣe ìwà àìfẹ́ sàpọ̀nlé fẹ́ ń tàpọ̀nlé tọ́ sí gan tí n bá bímọ àwọn òbí mi tán bí mi lọ́mọ wọn mọ́ mi dì sí nígbà tó rí pé ọmọ yìí náà ti dàgbà ó ti níyàwó ti ní gbogbo ẹ̀ àáfà náà máa ń pè mí ṣé mi sọmọ wọn mọ́ ni bẹ́ẹ̀ làwọn míì náà ládùúgbò àwọn míì tẹ́pẹ́ gbọ́n wa ni wa wọ́n kàn rí pé ẹni yìí ti dá wọn pò kọ̀ọ̀kan o wọ́n pọ́n lé náà tí bàbá yín bá ju President Bola Ahmed Tinubu lọ sọ máa pè bẹ́ẹ̀ ni ṣebí àyè tán wà yẹn náà fi ṣàpọ́nlé fún náà ìjókòó tán wà ní rọ́bítọ̀ yẹn ìmáàmù ò jókòó síbẹ̀ níjókòó ọmọ ilé kéwú wọ́n jókòó níjókòó ìmáàmù tí ń rẹpísẹ́ǹtì gbogbo Ògbómọ̀ṣọ́ kódà tí tún rẹpísẹ́ǹtì ilé tèmi gan nílé ibi tí mo gbé tí ń rẹpísẹ́ǹtì ilé wa wọ́n lọ rẹpísẹ́ǹtì gbogbo ọmọ tó ń pè gbogbo òlu ni wọ́n lọ rẹpísẹ́ǹtì gbogbo òlu Ògbómọ̀ṣọ́ wa jẹ́ ìlú kéréje ni àbówórí máàpù ò bá ni wọ́n lọ rẹpísẹ́ǹtì gbogbo òlu ẹni tó wá rẹpísẹ́ǹtì odidi ìlú yẹn àpọ́nlé in tó wá rẹpísẹ́ǹtì ni wọ́n fún bẹ́ẹ̀ tẹ́ bá jọ wá dénú lé ké oyin o bóyá ibi tí mọ̀mú ti ké wo àbí nílé ké oyin o wọ́n wá lè mọ bá wọn sọ̀rọ̀ bó bá ṣe wù wọ́n iyún gan sì lẹ́kọ̀ọ́ tó yẹ kán bá wọn sọ̀rọ̀ bó bá ṣe wù wọ́n kódà kò jọ́mọ wọn ni mọ̀mú Ògbómọ̀ṣọ́ ẹni débi mọ̀mú ìṣẹ̀lẹ̀ mọ̀mú náà kéré náà yóò kéèyàn sí kán lè bí wọn gan ìgbà táwọn ti kọ́kọ́ bí wọn náà wò kọ́kọ́ sọ ọmọ wọn kẹ mo lè bí ọ ìgbà tó ti wá bí mi ńkọ́ sọ ṣe bàbá mi èsì ṣe yà mí mo lè bí ọ lọ́jọ́ mo gbà ṣùgbọ́n tó ti wá bí mi èsì bàbá èsì yà mí tó bá wájọ délé kí àbí anything tọ́jọ́ àwọn tó jà fáì mọ́ Ògbómọ̀ṣọ́ direct níbi tán ti kéwú ní Zulai kọ́ mo wà very very sure wọn lè bá wọn sọ̀rọ̀ báwọn tó fi dórí dùkúrù àwọn bàbá wa Mustapha Al-Khidru Mustapha wọn lè bá mọ̀mù sọ̀rọ̀ báwọn wọn kò ọmọ wa ní ṣùgbọ́n ti da lálùbárí kọ ọmọ ẹja mọ̀ pọ́nlé torí ààyè tó wà. so bọ̀tẹ́ yín ìwà gbéraga ìwà gírímọ́kà ó ti fọ́ ó lẹ́yìn ọmọ yìí náà ti bẹ̀rẹ̀ sí ń rawọ́ léyìí ẹ̀ ń sọ fún odidi dùkúrù pẹ́ fún ní last warning ẹ̀yin gẹ́gẹ́ bíi ta ni ta lẹ́yìn ó kẹ́tẹ́ fún last warning yẹn tí ó bá wa gbọ́ kí lẹ́ fẹ́ ṣe fún gan-an nítorí kọ́kọ́ bíbí inú bẹ̀ ni last warning last warning báwo ìkànnì ojo ni mọ́mù wọ́n kàn ń pè ní mọ́mù ni ojo ni àwọn tó mọ̀ sọ pé àwọn mọ̀ pé èso ojo ṣe bó rí gbogbo èsì tán fún ẹ̀yìn orí báwọn yẹn ti ń ṣe rẹ̀ káàkiri lọ wo tán kọ sórí ẹ̀ náà wọ́n ní ẹni yìí dúró déédéé kì í sì sojo téèyàn bá fẹ́ fèsì nílùú bíbẹ̀ mọ̀ sí fèsì náà sí fèsì nígbà tí wọ́n ṣe tí wọ́n ọmọ ìmáàmù mọ̀ràn sọ jù bá ń lọ náà ọ̀rọ̀ tán sọ ń bẹ̀ àwọn tán sọ lójú wọn náà gbọ́ yé ẹgẹ́ tí ẹ̀tàn jọ ń sọ̀rọ̀ náà wọ́n gbọ́ wọn yé náà so ẹ wá lẹ̀ fún ẹ mọ̀ gbọ́ o ẹ mú wàá mọ̀ yìí o wọ́n ní tí bàbá àwọn ṣe sí mọ́mù yẹn kò sábúrú mẹ́nà àwa ní dùkúrù mufti Ògbómọ̀ṣọ́ wọ́n náà ń pe bàbá àwọn ní principal ṣé wọ́n parọ́ ni ṣé wọ́n ṣe principal ṣé wọ́n ṣe principal secondary school wáyé tẹ̀yìn èèyàn yìí fẹ́ mọ́ ṣe báyìí ná ìwọ ní ẹ̀yin gbà wípé tí bàbá ṣe fún mọ́mù níbi ìjókòó yẹn ẹni kò tí pọ̀ jù àwa sì ń sọ fún yín pé ó pọ̀ jù àgbọ́yé tiwa nìyẹn ẹ̀yin náà dẹ́ mọ̀ fúnra lára yín ṣùgbọ́n tó bá gbà pé ó pọ̀ jù wáyé tí wọ́n wá fẹ́ sọ wípé kán pé bàbá yín ní principal sùkúù kò pọ̀ jù ní tí ò yé mi nìyẹn ìkan wà reality ni ìkan wà kò lọ reality ni pé principal sùkúù ni wọ́n secondary school so ti yé bá àbí tó bá sọ fún mi pé wọ́n ti bóyá àwọn náà wá jẹ bóyá sẹ́fíìsì náà máa jẹ ní university ni àbí kí náà máa jẹ tápá àwọn náà bá wá fi jẹyún náà wọ́n change oyè tán jẹ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí o principal ni wọ́n ní secondary school yes kí ni ìtumọ̀ ọkọ̀ tẹ̀ ń pè wọ́n yẹn wọ́n tẹ́ fẹ́ gbé ìbò rẹ̀ ọ̀gá iléèwé secondary school nínà ọ̀gá iléèwé kí ni Yorùbá secondary school èmi ò sí ẹ̀ mọ́ ọ̀gá iléèwé òkè iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ primary iléèwé tó wà láàrin ní secondary iléèwé gíga ní òní gbọ́yìn mọ́ ó sì mọ Yorùbá rẹ̀ nígbà kan ẹgẹ́ tí ní ìsìnbáyìí òkè kí lè bo rẹ̀ wọ́n pèèyàn ní principal secondary school ó wá ń bí yín nú ṣé ń tẹ́lẹ̀ yẹn sọ parọ́ ní nítorí pé ó kọ́ sàárín pé wọ́n èyí ṣe principal secondary school yìí rọ́ọ̀lẹ́ pa o
ẹ wá lẹ fún wọn last warning. Àwọn tẹ bá fẹ́ báyàn jà ẹ mọ̀ mọ̀ lu àwọn ọ̀rọ̀ bá mọ́ ẹni yẹn ò ní gbọ́, kò lè gbọ́ láíláí. Torí ẹ̀ pé èmi dókítà fa ní jamiatu lẹ́yìn alijamiatu al-islamiyya ó náà ti gbà o, jamiatu islamiyya náà tún ti gbà o, jamia Madina nílùú ànábì. Àwọn ẹ̀ wàláhì ó yẹ kó da wọn dọ̀bálẹ̀ kan fún ẹlẹ́gbàá ni wọ́n láwọn fún ẹ ní last one àní tẹ́ bá gbọ́ kí lẹ́sìn fún yìí tó kọ́kọ́ ń rìn mí inú bẹ́ẹ̀ ni last one yẹn gangan problem tèmi nínú ọ̀rọ̀ yín ẹ lè ṣàlàyé ìtẹ́ sọ yìí kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ o tó gbọ́dọ̀ ìfún tẹ́ bá bú wọn àní máì torí wípé a lè sọ̀rọ̀ ní ìsìkáníkẹ́ iná mọ́ sọ ti yín ṣùgbọ́n last one ni ẹ̀yin gẹ́gẹ́ bíi ta ni lè fún ta ní last one ni ìtẹ́ wá sọ pé sọ náà tẹ́ fún wọn last one ẹ̀ náà sọ pé principal secondary school sì ni wọ́n ok ṣé fíìsì university ni wọ́n ni sí èso yìí tán jẹ́ ní principal secondary school ni kí lẹ́yìn ọmọ yìí jẹ́ nǹkan lè gan-an secondary school náà ń darí náà ṣé kì í sí ìbú o ọmọ iye téèyàn ka ẹ̀kọ́ dé kó tó lè darí secondary school ni kì í sí ìbú náà ó yẹ dáadáa ní ìwà ètò ń ka ètò tó wá ń dún yìí ó yé mi o èmi wo but kẹfẹ́ mọ dọ̀rọ̀ rú èmi ò láìkì ẹ̀ kẹfẹ́ mọ dọ̀rọ̀ rú wàlá èmi ò láìkì ẹ̀ tèmi ìfẹ́ mọ dọ̀rọ̀ rú ni ànigé mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn mọ́ pẹ́ fún yẹn ẹ̀ fún ẹ̀ wú ó mọ́ pẹ́ tó bá ṣe fẹ́ mi èmi gan ó bá fún mi lásán ní ìsìn báyìí wọ́n tara rẹ ni ó lè fún mi lásán ni ká tó wá sọrú wọn pẹ̀lú pótọ́lọ́ nìkan wà ẹ mọ nǹkan tẹ́ ẹ mọ sọ ẹ mọ tẹ́ ẹ mọ fẹnu yín ẹ mọ tẹ́ ẹ fi sọ ìwà gírímọ́ǹkà ìtàn wọ́ọ̀nù yín sí náà nù èyí ọmọ yìí kéwò rí bí ìgbà kan mọ ilẹ̀ Yorùbá sọ̀rọ̀ àwọn ọlátẹ̀fẹ́ mọ lò yẹn àwọn Sheikh Adam àwọn bàbá Kamali wọ́n ti gbèrú àwọn yẹn lọ wọ́n ti gbèrú àwọn ọwọ́ àwọn ọlábà wọ́n ti gbé lọ yes aláwọ̀kọ́ ipò tán fira wọn sí wà ẹlẹ́ẹ̀kejì kì í ṣe báyé ṣe rí nìsín láyé ṣe rí ń gbà wọn òdodo mo sọ fún ọ òdodo ni mo sọ fún ọ òdodo ni mo sọ fún ọ kì í ṣe báyé ṣe rí nìsín ayé ń dá sí ni màdé sọ̀dí fún ọ àwọn bàbá yẹn aláwọ̀kọ́ bí wọ́n ṣe salamu alaikum mò ń ṣe nǹkan lọ́wọ́ mo wà lórí program mo ti gbọ́ mo tẹ́ fẹ́ sọ pé kò ti wà kíláàsì máa sọ fáwọn òbí rẹ̀ ní ìsinyìí ẹgẹ́ ti ní ìsìn báyìí àwọn ayé tẹ́kàn rò pẹ́kàn àwọn ayé yẹn ti lọ àníkí ń báwọn bàbá yẹn ṣe báwọn èèyàn lò nígbà yẹn ó jẹ́ kán ráwọn nǹkan yẹn ṣe bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn ṣe ń ṣe náà ó ṣe bẹ́ẹ̀ òkè ọmọ yìí kọ́ni kan náà wọ́n sọ wípé wọ́n rí inú sọ̀rọ̀ ní kíláàsì onímọ̀ nígbà sáré sọ fún yín sà ẹ má bínú online class yìí tiwa náà ń pè mí pé wọ́n rí ọmọ kan kíláàsì mo sì gbọ́dọ̀ fọ́lò rẹ̀ iṣẹ́ tá à ń ṣe táwa fi ń rajà mu nìyẹn 09031324112 tí wọ́n náà bá fẹ́ mọ́ ọmọ àbúrò fẹ́ múra rẹ wá. àwọn ọmọ yẹn kọ orin kan ó ní yí ẹ̀yin lórí yẹn ń bá wí náà tẹ́ ẹ̀ mọ̀ tún mo ní tẹ́ ẹ̀ ń kọ́ ni ẹni látàtúmọ̀rú àǹtòhínú náà wà nù kírímùkùn ẹni ẹ mọ̀ fọkàn sí wípé ẹ̀yin ò mọ̀ kàn wá lábùkù káwọ̀ wá mọ̀ pọ́n yín lé ẹ̀yin lórí yìí ń bá wí ẹ̀yin náà lẹ́ ń káwọn èèyàn lábùkù tẹ́ wá fẹ́ kán mọ̀ pọ́n yín lé náà tọ́lé abọ́ta ń bí sí mo gún mọ̀sọ̀ wá kéré ni ẹjá patereti ẹjá patereti wọ́n gún mọ̀sọ̀ kéré náà even kan kéré lọ́jọ́ orí wọn tó wá kéré lọ́jọ́ orí ìmáàmù tẹ́ ń wò yẹn ò kéré lọ́jọ́ orí o ìmáàmù mọ̀sọ̀ tẹ́ ń wò yẹn ò kéré ní ọjọ́ orí o ìmáàmù tẹ́ ń wò yẹn ò kéré lọ́jọ́ orí o ẹgẹ́ ti ní ìsìn báyìí ṣùgbọ́n kò sí bíyàn ti di dàgbà tó náà ọmọ lèyìn ò jẹ́ fáwọn kan ṣùgbọ́n ipò a máa sọyàn di ẹni gíga láwùjọ bẹ́ẹ̀ ni náà ó mọ bí ànábì ṣe kó yìí bá torí pé wá láti Saudi Arabia ni ẹ̀nà ọlá ànábì sallallahu alaihi wasallam ọlá ìsìn tá ànábì mú wá ó ní òmùrin wà ká máa bí nǹkan dé àlà bíbí ní zuwa sharafin kàmá àlà bí rasulillahi adinanu kàmá àlà bí rasulillahi adinanu èyàn máa ga látara ọmọ látara ipò táwa yẹn ti ga látàtúmọ̀rú àǹtòhínú náà wà nù kírímùkún ẹ̀yin gẹ́gẹ́ lónìí yẹn bá wí ẹ̀yin lẹ́fẹ́ mọ́ kànyàn lábùkù ẹ̀ sì fẹ́ kán mọ́ pọ́n yín lé padà ìbọn who does that ìbọn ti ń ṣerú ẹ̀ ìbọn ti ń ṣerú ẹ̀ kó síbi tó ti ń ṣerú ẹ̀ náà wà á nà kó falẹ̀ àdá àǹkùn wà tó zuna ẹ̀yin fẹ́ mọ́ faburú kan wà ṣùgbọ́n ẹ̀yin fẹ́ káwà fún nǹkan kan ṣe yín ìbọn ti ń ṣerú ẹ̀ àwọn òṣìṣẹ́ sálábùrú náà ṣùgbọ́n ó ní yẹn ń sọ̀rọ̀ nípa pé ẹ̀yin fẹ́ mọ́ kànyàn lábùkù ẹ̀ sì fẹ́ mọ́ gba àpọ́nlé ìyẹn lẹ́lẹ́yìn ọmọ yìí wàá fi ń sẹ́rì
sẹ́ẹ̀rí pábùkù lẹ́yìn fẹ́ mọ kàmọ́ mọ̀ Ògbómọ̀ṣọ́ yẹn ni lórí ìjókòó tí wọ́n wà ń bẹ̀ yẹn wọ́n jókòó síbẹ̀ ní Tọ́lá wọ́n jókòó síbẹ̀ ní ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n represent ìlú wọn ni náà. ìyẹn ni Dr. Muhyiddin sọ fún yín wípé ẹ bọ́ lẹ̀ ń bẹ̀ ẹ mọ̀ wúrú wa mọ́ wa nìyẹn lẹ́lẹ́lẹ́ wà ní kìrìmùkù orin tó ṣe pé ẹ̀yin gangan ní bá wí orin tẹ̀ nǹkan ẹ̀yin gangan ní bá wí. wá jí sọ kíní kan fún àwa ò kì í báyàn já àkámu sí báyìí sọ pé níbi orin yẹn ó sọ wípé níbi tó bá wá sísàlẹ̀ ó ní Allahu ya'lamu anna la nuhibbukum ọlọ́mọ àwa náà sì mọ̀ pé àwa ò gbà tí yín torí ní tẹ̀ ń ṣe àwa ò gbà tí yín rárá ẹ̀ ní mo ṣe bá nǹkan gbà tí yín yes ìfẹ́ ló bá ṣe lò pé à nífẹ̀ẹ́ yín rárá kì í sọ̀rọ̀ fẹ́ lájọ́ ń fa yìí ní bó ti sẹ́rẹ̀ náà yìí ìlú ẹ̀ nígbà tiẹ̀ lé nífẹ̀ẹ́ rẹ lórí tó bá ń dẹ̀sìn rú. àwa wá rè wá wo bí kò lè wà lánàá lo mukumu alla tuhibbuna wà lánàá lo mukumu alla tuhibbuna onítẹ̀ mú wá náà ni àwọn ò sì blame yín táyì náà bá gba tiwa àwọn ò gba tiyín àwọn ò sì ní blame ẹ̀yin pé wà ìtẹ̀yìn ò gba tiwa akúlù làwọn oníyà tó ń fi búgìdì sahibihi bí ní ìmọ̀ ti láàyè nà kò líkún wà tàkó lé so kìí ṣe eyín tó pamọ́ àwọn last one àtàwọn fẹ́ tí mo sì ti tẹ́lẹ̀ pé ẹ sọ fún lẹ́yìn yẹn tó sọ yìí tó àwọn táìmù yẹn ti lọ ó ti lọ àwọn bàbá tán sì ṣerú ẹ̀ láwọn ìgbà yẹn àwọn ìwà tí wọ́n ń wù láwùjọ àwọn ọlá tí wọ́n ní àti mọ́ ṣe báwọn èèyàn lò ń kọ́ lẹ́yìn ṣe ń báwọn èèyàn lò náà ń kọ́ àwọn àbá yẹn wọ́n lo ké wọn wọ́n lo ìmọ̀ wọn wọ́n lò láti fi oppress àwọn èèyàn wọ́n láti ẹ̀ mọ́ sọ̀rọ̀ kó sí ẹ̀ sáyè yìí ò mọ́ kò sáyè ẹ̀ mọ́ níbi tí súnà wà ní mọ́ sọ̀rọ̀ ń bo wọ́n sọ̀rọ̀ ń bo lọ a sì bá a ṣe ọ̀rọ̀ nípa Sheikh Adam a sọ̀rọ̀ nípa Sheikh Kamaluddin àwọn bàbá wa lẹ́dẹ̀ Sheikh Ọláyíwọlá a sọ̀rọ̀ nípa àwọn àfáà tó pọ̀ arímọ́sẹ̀ báwọn èèyàn lò náà arímọ́sẹ̀ báwọn èèyàn lò ẹ jọ̀ọ́ o last one ni ẹ mọ́ sọ̀rọ̀ rẹ̀ tẹ́ ń sọ mọ́ o lè sọ̀rọ̀ lórí tẹ́yìn bá sọ pé tó sọ kò rí bẹ́ẹ̀ yes but last one ni ẹ̀yin gẹ́gẹ́ bíi ta ni tẹ́lẹ̀ ń fún yàn ní ẹ̀fọ́ ni ẹ̀rí yìí ló parí ẹ jọ̀ọ́ fọ́fà táwọn fẹ́ ṣe umura àbí hajj sure plug hajj mi kọ́ tì ní o wọ́n lọ pẹ̀lú àwọn tán gbowó rẹ̀ jápa o wọ́n lọ pẹ̀lú àwọn tó ṣe pé ẹjọ́ sí hajj sẹ́ẹ̀rì ò ní pé o àbó lọ ṣe umura ó ní gbogbo nǹkan ọ̀lọ́ bó ṣe yẹ kó lọ hajj mi kọ́ tì 0802388040944 08023880944 08023880944 hajj mi kọ́ tì ní o. Assalamu alaikum warahmatullahi. Tẹ́ bá tún sọ mí tó bá nídìí sí àfẹ́sì ṣùgbọ́n ẹ̀ ń bú mi ẹ̀ ń ṣe kì í mú fẹ́ mi kò ní túmọ̀ sí mi àníkẹ́yìn lè sọ̀rọ̀ kí n expect kẹ́lómi náà mọ̀ sọ̀nà everybody lo free ìyìnrà fóònù fún yàn dátà fún yàn wáyé tí ní kó mọ̀ sọ̀rọ̀ ní àwọn báyàn jà òun pè mí ló sì nà mẹ́ta òun pè mí ní ọmọ tí ò níran ìyún sí ajẹ́ tọ́pìkì ìyún kì í ṣe tọ́pìkì o ó gẹ́ tí ń ṣe wá àníkẹ́yìn kí n jà fún yàn gan ṣe pé kí n máa jà fúnra mi lọ mi ò kí sábà kò ní túmọ̀ sí mi ó nọ́mà wọ́n pànà bí wéèrè wọ́n pànà bí ní tí ò dá so báyìí tí wàá mọ bí mi nú ọlọ́mọdé ó ti wà o á tọ́ mọ pàdé.